bẹ́ẹ̀ ni ètò yìí ètò Akiyinoo tó ń sọ̀rọ̀ nípa ajé gbogbo ọjọ́ ajé ń tẹ̀síwájú. Ẹ mọ̀ pé kìnìún olólàjù ní bàbá ẹranko. Bẹ́ẹ̀ ni kò sì síbi tí ọwọ́jà erin ò dé. Gbogbo bí báyìí ló gba alágbára. Eléyìí mo fi tún kí yín káàbọ̀ padà sórí ètò yìí ètò Akiyinoo tó ń sọ̀rọ̀ nípa ajé gbogbo ọjọ́ ajé. Àlejò tí mo ní lórí ètò lásìkò tá a wà yìí ní sáà tá a wà yìí. Bẹ́ẹ̀ ni àwọn láti ìlú ọba lọ́hùn-ún náà ti ṣe kíni náà ti bá wa lálejò láti wá sọ fún yín nípa ohun táwọn náà ń ṣe láti ṣe kíni láti gbé orílẹ̀-èdè náà lárugẹ àti pé táwọn náà fi ń ṣe ìjẹ ìmú iná ìlò ìgbọ́ bùkátà láti ìlú United Kingdom lẹ́ àlejò mi náà ti bá wa lálejò bẹ́ẹ̀ ni táwọn lálejò mi ọ̀gbẹ́ni Emmanuel Nax ni aláfíbọ̀ láàmọ̀ ṣe o torí pé àwọn ò fi bẹ́ẹ̀ ṣe kíni wọn ò fi bẹ́ẹ̀ gbọ́ èdè tiwantiwa ń bì pàápàá ti Yorùbá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n lẹ́yìn tí ó mọ̀ ṣe kíni ẹni tí ó mọ̀ ṣe òǹgbí ìfọ̀ fún wọn nílé agodo lónìí. Ọ̀gbẹ́ni Emmanuel Nax, you're welcome to Orisun TV. Ẹ kú lélẹ̀ Èkó yìí. Ẹ kú dédé àsìkò yìí, you really tried. Bẹ́ẹ̀ ni lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà wọn náà ni omidan Ada Osai. Ẹ bá mi káwọn ará lé. Ẹ kúlé gbogbo lé o, orúkọ tèmi ni Ada Osai, ọmọ Igbo tó ń jẹ Yorùbá bí iṣu. Bẹ́ẹ̀ ni ọmọ Igbo tó ń jẹ Yorùbá bí iṣu, bẹ́ẹ̀ ni ẹ ti gbọ́ ó dán lẹ́nu tiwọn ṣùgbọ́n ọ̀gbẹ́ni Emmanuel Nax kò dán lẹ́nu wọn rárá. Bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ni Emmanuel Nax àwọn ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Afro Model UK. Ẹjẹ sọ́lẹ̀ kan sí Afro Model UK. Àwọn náà máa ń ṣe aṣọ lọ́lọ́kan òjọ̀kan, all type of clothes in very good form tó yẹ pé àwọn brand tí ṣe tó yẹ pé ẹ̀yin kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn ẹ bá délu ọba lọ́hùn ẹ mọ̀ pé gbogbo àwọn èèyàn lọ́lọ́kan òjọ̀kan náà ń wọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń wo èmi Adédìran ọmọdé náà lórí àwọn ètò káàkiri bẹ́ẹ̀ ni àwọn náà ń ṣe kíni náà ń kó àwọn aṣọ fún wa lọ́lọ́kan òjọ̀kan ẹni bó ṣe máa ń dán lọ́rùn wa. Ọ̀gbẹ́ni Emmanuel Nax, since when have you started this business? I've been in this business for 5 years. 5 years, yeah. Wow. And making so much waves in London. So I decided to come to Nigeria, where I'm from, so that the people here could benefit from my hard work and my good fabrics and design. Oh, that's lovely. I'm with Ada Osai. Bá tún ṣàlàyé ìfara lé dáadáa. Ẹ̀yin ará lé nǹkan tó ṣe ní pé ọjà yìí aṣọ táwọn ń tà á ti bẹ̀rẹ̀ sí ní tà láti ọdún 5 sẹ́yìn. Nílùú London, everybody ló mọ̀ wá, à ń tà, everybody like ẹ̀. Ọ̀gá mi wá sọ pé kò ní dáa káwọn ará London nìkan kó máa jàǹfààní yìí àti pé ká wá sí ilé tó jẹ́ Nàìjíríà tó jẹ́ ilé títí wa, ilé bàbá wa, pé ká wá tà àwọn èèyàn wa kó wá rí irú ọjà ta ní ká wá mọ irú aṣọ táwa ń wọ̀ torí ẹ̀ la ṣe wá sí orí ètò yìí. Okay, why? Because it's well made. It's well tailored made, and then with a very, very good fabric, which is Polish linen. You know what I mean? And it's made in Italy, which is one of the best factory in Europe. Okay. Nǹkan tó ọ̀gá mi sọ ni pé nǹkan tó mú wa yàtọ̀ sí àwọn tó ń taṣọ ni pé àwa fabric wa yàtọ̀, ó ti ń jẹ́ aṣọ wa yàtọ̀ sí àwọn aṣọ tẹ́ máa ń rí. Láti ìlú Italy náà láti máa ń ránṣọ títí wa, ó yàtọ̀ kò kí ń ṣe aṣọ tẹ́kọ̀ lè rí ní any other place. Ẹ ṣeun pẹ̀lú bí ẹ ṣe padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ orílẹ̀-èdè àbínibí yín àjò dàbí ilé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yẹn bá ròkun bó bá rọ̀ṣà á fàbọ̀ sí kíni á fàbọ̀ sí ibi ìtẹ́ rẹ̀ ní bọ́kàn náà bá ròkun bó rọ̀ṣà á fàbọ̀ sí lébùté ni. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ńgbà tẹ̀ tí wàá padà délé bó gan ibo la ti lè rí lórílẹ̀-èdè Nàìjíríà ibo náà ti lè rí àwọn aṣọ ìrà. Okay. He's saying where can they get this outfit? How can they reach us? Yeah, on my website, they could go on my website, www.afromodel.co.uk, on Instagram as well. And and we got a special code for people in Nigeria. If they want to buy, they have extra 30% discounts till 31st of December. Nǹkan tó ọ̀gá mi tún sọ ni pé o, tẹ́ bá fẹ́ rà ẹ lè reach wa lórí website wa www.afromodeluk.com. Ẹ tún lè reach wa lórí Instagram www.instagram/afromodeluk, lórí Facebook náà tẹ́ pé fẹ́ email wa ní afromodeluk@yahoo.com. tó bá yẹ pé orí nọ́mbà náà lẹ fẹ́ pè wá sí ẹ lè pè wá sórí +4407 961 573 167. ọ̀kẹ́ tó pè wá sórí aago 08021021238. Bẹ́ẹ̀ ni àwọn ibi tí wọ́n ṣe lè rí àwọn ọjà ìrànù ṣùgbọ́n fún àwọn àǹfààní torí bẹ́ẹ̀ ṣe ń wo iléeṣẹ́ Orísun
káàkiri àgbáńláyé ni wọ́n ti ń wò wá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe wọ́n ṣe ń wò wá lórí móhùnmáwòrán náà ń bá wa pàdé lórí YouTube káàkiri àwọn tó bá fẹ́ ra ọjà yìí ní ìlú UK ibo náà ti lè rí rà. Wọ́n máa lọ sí www.afromodel.co.uk. Okay, afromodel.uk. Ó náà lẹ ti gbọ́n ẹ̀yin ará lé mo ti sọ fún yín lẹ́ẹ̀kan pé akato iyọ̀ dùn bẹ́ẹ̀ ni gbogbo àwọn tẹ́ fẹ́ rà lọ́kọ̀ òjọ̀kan tó jọ mọ́ aṣọ o bẹ́ẹ̀ ni afromodel UK ẹ̀yin náà ẹ wo àwọn fabrics ẹ wo tí wọ́n fi ṣe aṣọ tó dáa tó rẹwà tó dọ́sọ̀ àti ṣòkò àti bùbá bó ṣe tọkùnrin tóbi ṣé ọkùnrin nìkan laṣọ wà fún àìbò ni. Rárá o àtọkùnrin àtobìnrin. lẹ́wọ̀n ònú lè yẹ ẹ̀yin èèyàn mi. Okay. Mo lẹ́wọ̀n ònú lè yẹ ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ ni àtọkùnrin àbíbò ni ṣé ọkùnrin nìkan ni Afro Model UK ṣàtọkùn. Rárá o aláṣọ àwọn ọkùnrin obìnrin àti tọmọdé pàápàá. Ní tọmọdé tàgbà pàápàá òun ni wọ́n lè ti lè ṣe kí ni wọ́n lè rí aṣọ rà lọ́dọ̀ yín. Mo fẹ́ kẹ́ bá mi pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan sí fún gbogbo àwọn tí wọ́n bá fẹ́ bá Afro Model UK sọ̀rọ̀. Okay, ẹ lè get wa lórí +44 796 157 3167 tàbí 080 21 02 1238. Ẹ bá ń pè yẹn lẹ́ẹ̀kan sí nọ́mbà ti Nàìjíríà ẹ bá ń pè lẹ́ẹ̀kan sí. 080 21 02 1238. Ẹ jẹ́ n béèrè ìbéèrè ká tó lọ báyìí ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ó mọ̀ wò pé aṣọ ìlú èbó aṣọ ìlú ọba lọ́hùn ṣé agbára lè ka owó bó ni ṣé ò wọ́n jù. Kò wọ́n aṣọ wa wọ́n rárá. Ẹ jẹ́ mo fẹ́ gbọ́ látẹnu wọn gangan ẹ bá ń sọ fún wọn pé bó ni. He's asking if our goods are not expensive. No, they are very, very affordable. I made it very, very affordable for especially the Nigerian market. I'm just paying back to you guys. You know. Bẹ́ẹ̀ ni ẹ ṣeun gan lẹ ti gbọ́ lẹ́nu bí wọ́n ṣe sọ fún wa lọ́lọ́kan òjọ̀kan tẹ́ bá fẹ́ kàn sí wọn àwọn ibi tẹ́ ẹ ti lè kàn sí Afro Model UK náà nìyẹn mo mọ̀ pé gbogbo ọjà tẹ́ bá wọn rà gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ lọ ṣe alágbàtà náà ẹ kàn sí wọn wọn ò mọ̀ kó fún yín láti orílẹ̀-èdè UK lọ́hùn wà mọ̀ kó fún yín Nàìjíríà ẹ mọ̀ bá wọn ṣe kíni ẹ mọ̀ bá wọn ṣe títà rẹ̀ ẹ mọ̀ wá gbàgbé pé ètò yín ètò Akíyìn bẹ́ẹ̀ ni kíkí báyìí náà la wà fún bá ṣe ń kọ́ yín bẹ́ẹ̀ ṣe rówó bẹ́ẹ̀ ṣe rọ́lá bẹ́ẹ̀ ṣe náà ṣe dolówó dọlọ́rọ̀ káàkiri àgbáńlá ayé bẹ́ẹ̀ náà látún máa ń ṣàlàyé fún yín pé bó ni àwọn tẹ́ fẹ́ kí àwọn tẹ́ ti rí ti pẹ́ àwọn tẹ́ jọ ṣe kékeré bẹ́ẹ̀ ni ṣùgbọ́n abala tá a wà yìí gbogbo táwọn èèyàn sọ lọ́lọ́kan òjọ̀kan nípa tí a jọ ń sọ lórí ètò lónìí ni màá ṣe bẹ́ẹ̀ tí màá mọ̀ kà fún yín. Engineer Semiu Ayọ̀dé láti Vatai Atẹ́rẹ́ lóṣòdì lẹ́kọ̀ọ́ bí bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn ń gbádùn ètò wa lọ́lọ́kan òjọ̀kan wọ́n ní pàápàá àwọn kí wa fún ti rebranding ẹ̀yin náà rí pé ilé tuntun ni bẹ́ẹ̀ ni ọlọ́tọ̀ ló ní tòun ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú wò ó ní Ọ̀túnba pèdèpèdè ó ní lórí ètò lónìí àwọn gbádùn gbogbo bí gbogbo ẹ̀ ṣe ń lọ yìí ṣùgbọ́n ohun tí wọ́n fi dá sí ni pé wọ́n ní tí ó ń kálukú bá ti lè ṣe wọ́n ní kó mọ̀ ṣe dáadáa ohun táwọn sọ ni wọ́n ní tó ń kálukú bá ti lè ṣe wọ́n ní kó mọ̀ ṣe dáadáa yẹn ni pé what is worth doing at all is worth doing well eléèbó ló sọ Yorùbá ní pé nǹkan ọba ti mọ̀ ṣe mọ̀ tẹ̀ra mọ̀ bẹ́ẹ̀ ni Engineer Semiu Ayọ̀dé láti Vatai Atẹ́rẹ́ ní Òṣòdì nílùú Èkó ń bí ló fi yẹn ránṣẹ́ alẹ́lẹ́ ìgbà látọ̀dọ̀ Adésínà Akínwálé wọ́n ní láti ìlú Sókótó bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn kí ìyàwó àwọn olólùfẹ́ àwọn mọ́ṣe kọ́ náà ẹni bí ọkàn àwọn ẹ mọ̀ pé eléyìí ò ṣeé pè mọ́ra ẹni torí kọ́mọ́ wàá ṣe kí ni kó bá jẹ́ pé mẹ́sẹ̀gì tí wọ́n send next wọ́n ní mo fẹ́ gba madam ni mọ́ṣe ń sọnù wọ́n láwọn kí olólùfẹ́ àwọn ìyàwó àwọn pé ó kù ti ọjọ́ ìbí tí ó ṣe kọjá yìí wọ́n ní ọjọ́ independence gangan ni ọjọ́ ìbí ìyàwó àwọn bẹ́ẹ̀ ni ẹ dàgbà lágbára Ọlọ́run ọba ẹ dàgbà bíi ará òwúrọ̀. ó kí Mrs BF Adéoyè àti Mrs Ajíbóyè bẹ́ẹ̀ ni pé a sì tó kú àyájọ́ òmìnira yìí náà òmìnira yìí kò ní di òmìnira fún wa lágbára Ọlọ́run ọba Elédùmarè gbogbo wa pátápátá lájàǹfààní orílẹ̀-èdè ìdópin o ẹ ṣáàjà mọ́ fi àdúrà ran ìjọba lọ́wọ́ bó ti mọ̀ pé gbogbo wa pátápátá náà lọ́lọ́run ọba yóò ràn wá lọ́wọ́ eléyìí wá látọ̀dọ̀ Bídèmí Ṣóbọ̀wálé ó ní kí n bá olóhùn wá ọ̀rẹ́ òun bẹ́ẹ̀ ni láti kékeré ni àwọn ti bẹ̀rẹ̀ ó ní orúkọ ẹ̀ ń jẹ́ Ṣeun Ọ̀jájù ní ó ní àwọn jọ lọ iléèwé kan ni nígbà kékeré olóhùn wá pé gbogbo ibi tó bá wà pé òun fẹ́ rí o pé kó jọ kó kàn sí òun bẹ́ẹ̀ ni mo kí Ọláyímíká Babs bẹ́ẹ̀ ni Àtàbàtúbú abẹ́rẹ́ orin bẹ́ẹ̀ ni pé wọ́n kù ti ọjọ́ ìbí tí wọ́n ṣe kọjá lẹ́nu lọ́lọ́ ìbẹ́ẹ̀ ni aṣọdúnmọ́dún ní ṣàwọ̀ aṣọdúnmọ́dún aṣọ́rùmọ́rò ní ṣàrọ̀ aṣọ́rùmọ́rò lágbára Ọlọ́run ọba ẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé bẹ́ẹ̀ ni mo kí Tèmítọ́pẹ́ Táíwò
bẹ́ẹ̀ ni pé ó kù ti ọjọ́ bí ìkan lára wa ní gbogbo entire Akíyìn crew gbogbo àwọn Akíyìn àti gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátá lórí Orísun àti káfàtà àgbáńláyé ni wọ́n ṣe kíni wọ́n ní kí n bá wọn kí pé àṣọdúnmọ́dún báyìí ní ìṣàwọ̀ àṣọdúnmọ́dún pé ẹ̀mí yóò gùn lágbára Ọlọ́run ọba mo wá kí ọ̀gá ti tèmi nìkan bẹ́ẹ̀ ni my able producer Yẹ́misí Jacob story bẹ́ẹ̀ ni fún ti àmì ẹ̀yẹ tí wọ́n fi dá wọn lọ́lá lẹ́nu lọ́lọ́ bẹ́ẹ̀ ni ohun tó depict ni pé béèyàn bá ti ń ṣiṣẹ́ gbogbo ayé ṣe kíni gbogbo ayé ń rí ọ tẹpámọ́ṣẹ́ rẹ tó bá dijọ́ kan àwọn èèyàn mọ̀ ṣe kíni wọ́n mọ̀ yìn ọ́ lọ́lọ́kan òjọ̀ kan bẹ́ẹ̀ ni mo kí ọ̀gá mi o pé irú ẹ̀ báyìí lámọ̀rí lágbára Ọlọ́run ọba Elédùmarè ní rí jù báyìí lọ lórí ètò fún tèmi oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ́ gbogbo yín pátápátá la dúpẹ́ o tẹ́ bá fẹ́ kàn sí mi ọmọ yín Ọ̀túnba Adédire ọmọ Adéoyè lè kàn sí mi lórí àwọn ẹ̀rọ ayélujára bẹ́ẹ̀ ni www.facebook.com/Adeoye Jamitoluwalope títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ láti máa pàdé lórí ètò yín ètò Akíyìn o tó sọ̀rọ̀ nípa ajé gbogbo ọjọ́ ajé mo ní ire àti àánú oní òmò tẹ̀lé gbogbo wa lẹ́yìn lọ́jọ́ ayé wa gbogbo ire o.